ERO OJA ọlọ́mọ. Ṣé kò bá mi rọ́mọ mi? Ìkan wẹ́rẹ́wẹ́rẹ́ là ń jẹ́ kí ìkan wàràwàrà. Láàmúṣe ìkan akínlọ́jà ọmọ kékeré ọ̀rọ̀ akínlọ́jà ló ń Wow, bonsoir. Ça va bien? Oui, tu sais que je parle très fort de français. Je parle français. Wobi, alright. The last time tí mo wá sí France, ìwọ̀nba French tí mo gbọ́ báyìí kò lọ lórí mi. Ṣọ́wárí, mo ní colleagues kan níbi iṣẹ́. Ó gbọ́ French gan. Ó tiẹ̀ wá help mi gan. Ó jẹ́ kí French mi tó wá smooth dáadáa. Jẹ́kọ̀tà bílẹ̀ àpẹẹrẹ. I will call you back. Dad, I don't know why. Me and my friend go for chocolate this morning. Giving them my ATM, once of me we want to freeze account me, withdraw no account me. This was when she need to worry. We share the freeze account money. No understand this was the freeze. Why? Is that all? Yes, sir. Is that all? Yes, sir. Sorry, tó o bá change, kò ṣe àkáǹtì ẹnìkan náà máa freeze. Tó o bá change, èmi gangan máa freeze life. Dad, I'm a freeze life. Your only son. Now listen to me. Tó bá jẹ́ pé torí pé ó jẹ́ ìwọ nìkan lọkùnrin, òun ló fún ẹ ní guts tó o fi hùwà bó ṣe ń hùwà, àánú ẹ̀ ń ṣe mí. Tó o bá kọ̀ láti change, do you hear what I said? Tó o bá kọ̀ láti change, àti wọ́ àti gbogbo ìwà tó ń wù àtàwọn ẹranko tẹ́jọ́ kóra yín kiri tẹ́ ẹ bá ti commit atrocity. Fúnrara mi báyìí máa sìn ẹ́ dé bèbí ẹ̀wọ̀n. Yeah, you know me and you know how disciplined I am. Tó o bá kọ̀ láti change, fúnrara mi báyìí ni máa sìn ẹ́ dé bèbí ẹ̀wọ̀n, and I mean it. Now listen to me. Sorry, president of a country, ó máa ń ní àwọn kan tó pè ní special adviser. Ọba ìlú, ó máa ń ní àwọn kan tó ń pè ní abọ́bajíròrò. Ǹjẹ́ o mọ̀ dí? Kò sí èèyàn kankan tó lè gbọ́ngbọ́ngbọ́n tó lè rí ìnáwó pàpọ̀ ara ẹ̀. Ẹlòmíì ló máa rí tó máa sọ fún. Ọmọ tá a bá wá bá wí tó bá ń warùn kì í, ó ṣetán tó fẹ́ parun bí. Èmi ò sí nínú àwọn òbí tó jẹ́ pé ìgbà tó ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ọmọ ẹ̀ ọmọ tá à ń bá wí tó ń warùn kì í ṣetán láti parun tó wá máa ní kí tọmọ mi ò ní. Tó o bá fẹ́ parun, I will assist you. Idiot. Dad, you need to just fill my account. I and my friend, we need to flex. Just flex. Do Shut up! Shut up! Àwọn bó ṣe ń sọ̀rọ̀ ẹranko. Sórí tó bá jẹ́ pé torí pé mi ò kì í gbélé, màmá ẹ bó ṣe ń kú ọ yẹn bá tiẹ̀ jẹ́ ni tó o bá mọ̀, òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún ẹ. Tó o bá change, àkáǹtì yẹn bó ṣe máa remain yẹn. Until tó o bá change before kí n tó release account. Idiot. Dad, I will change. As I try to release account, we must see guy, but don't guys in Ó máa ṣe gáàjì. Get out! Hi. Ọmọbìnrin tó ń tọ́ ọmọ báyìí, ṣọmọbìnrin máa ń ronú ọjọ́ alẹ́ ṣá. Wọ́n ṣòjòrò fèmí o. Ṣòdòrò. Mi ì rí nǹkan tó dà lẹ́ẹ̀kan. Sísítìrì ni wọ́n mi sísítìrì lélẹ̀. Tó ti rí báyìí. Sísítìrì lè sìn. Ọkọ mi. Ọ̀rẹ́ àti ìyàwó yìí ń ṣá. Ọlọ́run nìkan ló lè rán ara yín. Ọkọ mi. Ṣé orí ilé aláyọ̀ nílé wa? Ìfẹ́ dẹ̀ wà lé wa. Àti pé ṣé olóhùn náà bó ṣe rí? Ọmọ tán kọ́ ń lè rí tó gbẹ́kọ̀ọ́ ni. Torí ìyàwó ọmọ ẹni ló ń ṣe.
kò sí wàhálà anyway ṣá mo ti dáná tán bọ̀ ṣé mi ni máa sáàbù ní àbí ìyàwó. èmi náà ni máa sábì iṣẹ́ wo ni mo gbà. mọ́mí ẹ jẹ́ kí sáré sáàbù. ó bá ti jẹ́ kí n ná dáadáa. náà ẹ jẹ́ kán wá lọ sáàbù jàre ṣé kí n gbé àgbo ẹ jẹ́ kí n lọ sáàbù oúnjẹ. ọ̀rẹ́ ẹ dìde yá bèjì. mo ń bọ̀ mà. ó jàre má pẹ́ o. yes ma. ọmọ dáadáa. ẹ lẹ sá ẹ ra sá. bàbá mi ò kí n. màmá ní ẹni fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. màá fẹ́ kẹ́ bá mi fast because ibi tí mò ń lọ ó pọ̀ gan-an mi ní nǹkan pọ̀ lọ́rùn mi gan-an ti fẹ́ ṣe báyìí ẹ jọ sá. a dáa fún yín. yes sir. ojú ò ní tì yín. àmín sá. ẹ ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ porogodo ayé kò nílò fún yín jó èmi ni mo ní mo fẹ́ rí yín nítorí pé ó ní àwọn ọ̀rọ̀ àjọsọ tí èmi àti màmá tá a jọ sọ nítorí ìdí eléyìí mo ṣe ní pé tá a bá ṣe tán pẹ̀lú wọn èmi máa yọjú sí yín àjọ ní gbólóhùn ṣe rí lérí ọ̀rọ̀ ara yín náà ni kì í ṣe lérí nǹkan tí ó lọ títí lérí ọ̀rọ̀ ara yín ni nítorí iṣẹ́ tẹ́ gbé lé ọwọ́ iṣẹ́ tẹ́ gbé dání ṣẹ́yìn ò mọ̀ pé iṣẹ́ ayé ni ṣé ẹ mọ̀ pé iṣẹ́ àwọn àgbà ni iṣẹ́ àwọn ìyá mi ò ṣòrọ̀ǹgà abẹ́yìn ò mọ̀ pé àtinúsọ̀rọ̀ arò bó ṣe jẹ́ ẹ̀yin méjèèjì lè dípá fẹ́yìn ìyá mi ò ṣòrọ̀ǹgà níjọ́ sí àná tí wọ́n ti kọ̀lé ọ̀rùngbọ̀n kọ̀lé ayé wọ́n pàdé irúmọlẹ̀ lọ́nà abẹ́ẹ̀kọ́ ó ti ń lọ ní ṣókí iṣẹ́ tí ẹ ń ṣe iṣẹ́ tí ó yẹ kí ẹ dira ni abẹ́gbọ́ ó ní àwọn pèsè tó yẹ ká ṣe fún yín bíi ọ̀wọ̀ bíi mádàrí kan àwọn mádàrí kọ̀ọ̀kan ń bẹ tó ṣe pé bàbá pèsè ẹ̀tàn sínú àsèjẹ bàbá gbé sílé lọ́wọ́ bẹ́ẹ̀ nǹkan bá gbé lura tán ẹ máa mọ̀ pé nǹkan ju nǹkan lọ níbẹ̀ lẹ́ ò ti mọ̀ pé ayé ń bẹ́ẹ̀nù ayé èèyàn ń bẹ́ẹ̀nù yàn ṣọ́ọ̀ mi ò yé yín ẹ jẹ́ àparí àwọn ìpèsè yìí fún yín ká ṣètò ẹ̀ kẹ́ ẹ gbé lura kẹ́ ẹ lò ó ní ẹ̀yẹ ni pé ẹ tútù fi nǹkan mọ́ nǹkan nìyẹn ẹ ti dira torí pé ilé ayé tá a wà yìí ayé ogun ni. ẹ jọ sá ẹ má bínú ẹ jẹ́ kí n sáré receive call rẹ. ọjà kò sí ìyọnu. ẹ ló bá òní sùn bọ̀ ṣé ti wà ní riaza gan ṣé everybody ti wà ń bẹ̀ máa wọ̀rí very soon máa débẹ̀ ń sìn sórí àwọn orin tí mo ní kẹ́ máa rehearse yẹn àwọn orin yẹn ni kẹ́ bẹ̀rẹ̀ sí ní rehearse báyìí máa débẹ̀. bàbá mi ẹ má bínú sá. àdá fún yín. ẹ jọ sá ṣẹ́rí gbogbo àwọn à ń gbogbo à ń lọ àwò ṣẹ́rí nǹkan dúdú láti lè ní mi láìkẹ́ mi hate ẹ̀ gan ká máa kó gbájẹ ká máa káwọn èjì I don't even like it. ẹ jẹ́ wá tiẹ̀ wá mú rántí ọjọ́ kan tí màmá ní kó wá sin ìgbẹ́rẹ́ sí mi lára street kejì ló ti lọ mú mi. lérí kíni. nítorí ìgbẹ́rẹ́ kìíní kan yẹn street kejì ló ti lọ mú mi àtìgbà yẹn mi ò láìkẹ́ tọ ṣe gbọ́. síbẹ̀ ẹ tiẹ̀ dúró bàbá à ń kọ script kan lọ́wọ́ ìwà wo gbogbo structure yìí àti gbogbo costume yìí ó máa fún wa ní glamour nǹkan tá à ń fẹ́ ẹ jọ sáà ṣe lè ṣe tíátà ẹ lè ṣe tíátà. kí irúmọlẹ̀ wàá máa bá yín ṣe tíátà. mi sọ ń pa irúmọlẹ̀ ẹ̀yin gangan. kí ni rogodo tẹ́ ẹ gbé síwájú tẹ́ fi ń yàwòrán yóò mọ̀ jó dànù. ẹ bẹ́ẹ̀ ni. kò yẹn wọn lè jó.